pásítọ̀ ni Àgbàlá Gabriel ṣé ló yẹ kó máa ṣe nǹkan nílànà Ọlọ́run bó ṣe ń ṣe. ṣé lànà èṣù ló ń gbà ṣe. no because belief tèmi ni pé téèyàn bá jẹ́ pásítọ̀ tó bá fẹ́ help èèyàn kò ní ìdàtí polongo ẹ̀ síta tó bá fẹ́ ṣe ìtọ́jú fún ọmọ ìjọ nínú chọ́ọ̀chì ẹ̀ ló máa ti ṣe àfi tó bá fẹ́ polongo chọ́ọ̀chì ẹ̀ nìkan náà ló máa gbé fídíò pé chọ́ọ̀chì òun nǹkan tó ṣe rèé o nǹkan tó ṣe rèé o. àwọn oore kan wà tó jẹ́ pé téèyàn máa ṣe tó jẹ́ pé ṣe ló dẹ̀ máa dìbì mọ́yàn lọ́wọ́ bíi pé kéèyàn wó èèyàn ṣùnṣùn kó wò pé ẹni yìí kì í ṣe pé ó ní púpọ̀ o kì í ṣe pé bóyá ó béèrè but èèyàn kàn wò pé jẹ́ kí n kàn ṣe é fún kó má dàbẹ́ ni pé olúwẹ̀ kàn ń wò ó kì í ṣe pé ẹnìyẹn wá báyàn o èèyàn ló kàn rò ó nínú ara ẹ̀ pé ẹni yìí ó dẹ̀ máa need help èèyàn dẹ̀ ṣoore yẹn at the end of the day ìgbà tó bá ṣoore yẹn fún ẹni yẹn á wá lọ bá ẹlòmíì á máa ní ṣòro bóun nídìí orí ẹ̀ ni òun ṣáà nídìí orí ẹ̀ ó dẹ̀ lè jẹ́ lára àwọn aṣọ tó fún un lówó o àwọn èèyàn ló tún máa sọ pé ṣùgbọ́n ó fún ẹ láṣọ yẹn ṣóun béèrè lọ́wọ́ ẹ̀ ni bó ṣe wà yẹn ó mú ó lóun fẹ́ ràn lọ́wọ́ at least bó bá ṣe sọ pé òun fẹ́ ràn lọ́wọ́ yẹn nísìn àwọn èèyàn máa believe pé ìrànlọ́wọ́ wà ní chọ́ọ̀chì yẹn wọ́n á máa tẹ̀lé wípé pásítọ̀ yẹn ọ̀hún ràn yàn lọ́wọ́ ó ń ṣe àtẹni tó fẹ́ ràn lọ́wọ́ àtẹni tó ń parọ́ àti ràn lọ́wọ́ ìwì gbogbo wọn á lọ síbẹ̀. D-Fash Express Logistics Services has gone far, even beyond your imagination, to serve you better in Ibadan and beyond. D-Fash Express Logistics Services has proven integrity to make you get whatever you want, wherever you are, and whenever you wish. Our services include global and local courier services, e-commerce, express delivery, pickup and delivery, and a lot more. Your convenience and safety of your parcels and luggages are so paramount to us. For further inquiries, please call D-Fash Express Logistics Services on 0906 727 0530 and 0805 467 5088. D-Fash Express Logistics Services. Your convenience is our priority. ǹjẹ́ mo tún dé lóní kẹ̀ǹkẹ̀lúkẹ̀ àjà balẹ̀ bí ẹmọ kọ́lọ́kọ́ àwọn ọ̀rọ̀ àwùjọ tá a máa ń ṣàgbéyẹ̀wò lórí Bembeyeke TV Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mo kí yín o níbi tẹ́ tí ń wò wá jákèjádò àgbáyé pẹ̀lú mi ní dédé àsìkò yìí ẹ bá káwọn tó wò yín. ẹ kúlé o gbọ́ra lé mo kí yín o orúkọ tèmi ni Adéọlá Adébáyọ̀ mo dẹ̀ kí yín sí káàbọ̀ sí ètò Bembeyeke. tọ ẹ ṣeun tọ ọ̀rọ̀ tó ń jà rìnrìn láwùjọ lásìkò yìí tó mú kí Oríyọmí Hamzat kí wọ́n jáde kí wọ́n sì ní ẹ wá o pẹ̀lú ìpè ràbàǹdẹ̀ tí àwọn tó ń sọ ọ̀rọ̀ sáwọn lójú òpó ayélujára nígbà tí ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ látòrí ọ̀rọ̀ bọ̀dá Muyideen àti Àgbàlá Gabriel bó tiẹ̀ páwọn èèyàn ti ní kí n má máa lo bọ̀dà fún bọ̀dà Muyideen wọn. tọ́ kí ni tẹ́ ẹ rí sí? nǹkan tèmi rí sí ni pé ibi tí kọ́kọ́rọ́ yẹn ti kọ́kọ́ gbé yín àjàjẹ́ ni ibi tán ti mú Muyideen kúrò wọ́n wá gbé e sí ibi tí wọ́n gbé e sí. Ẹ lè máa mú èèyàn bọ̀ láti inú ibi tẹ́ ẹ ti ń mú bọ̀ yẹn kẹ́ẹ̀kan dédé gbé síbì kan kẹ́ẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní fi owó máa lẹ̀ kẹ́ẹ̀ máa fowó máa lẹ̀ wọn bá ti fún un ní àǹfààní láti ṣiṣẹ́. ṣé dẹ́n sọ ni pé kán máa ràn lọ́wọ́? kì í ṣe pé kán máa ràn lọ́wọ́ ríràn lọ́wọ́ tó wọn bá ràn lọ́wọ́ kì í ṣe pé kán fi owó sí ní ọwọ́ níṣẹ́ ló yẹ kán gbé nǹkan kan kán wò pé òkè o kán tiẹ̀ kọ́kọ́ fún ní nǹkan tá a máa ń pè ní rehabilitation kán jẹ́ kí kinní yẹn kúrò lára ẹ̀ torí ó obvious nínú fídíò tá a rí ń gbà yẹn wípé ó dà pé ó ń fa nǹkan kan gbogbo àwọn ọ̀wà yẹn ṣì máa wà lára ẹ̀. ó lẹ́nu lọ jáde àwọn èèyàn tún ti ya fídíò bí ó ti ń ta tẹ́tẹ́. bó ṣe máa rí nìyẹn nǹkan téèyàn ò bá ṣiṣẹ́ fún kò lè pẹ́ lọ́wọ́ èèyàn. ó tiẹ̀ tí lóun ní ìdí 5 million naira báyìí láti ẹjú gbogbo alákòwò. bó ṣe máa rí gangan nìyẹn. ṣé rí
àwọn àṣìṣe kan máa ń wà tá a máa ń ṣe tá a bá fẹ́ ràn kí èèyàn láṣìṣe lọ́wọ́. náà? téèyàn bá fẹ́ ràn èèyàn lọ́wọ́ especially ẹni tó bá jẹ́ kó ti ń fa nǹkan tẹ́lẹ̀ èèyàn ò ní kàn déédéé gbé láti ibi tó wà yẹn kó gbé gbìm síbì kan kó expect kó kàn change kó kàn lè déédéé yí padà bẹ́ẹ̀. àwọn nǹkan kan wọn àwọn ìgbésẹ̀ kan máa wà láti fi tún ara ẹ̀ yẹn ṣe láti fi tún àwọn system ẹ̀ ṣe tó jẹ́ pé by the time tó bá gbóòórùn kinní yẹn á fún ní ìrira díẹ̀ kò ní fẹ́ súnmọ́ bẹ̀ ṣó ti yé so orí ẹ̀ àkọ́kọ́ pé ná kó tó wá jẹ́ pé ẹ ṣẹ̀ṣẹ̀ wá fi sí another level pé okay o kí ni the next thing tó máa ṣe. èèyàn kan lè déédéé gbé wá bẹ̀ yẹn torí pé ẹ ti wẹ̀ fún ẹ ti fún lóúnjẹ ó ti ń sùn ó ti ń change àwọ̀ tó bá sì rí kinní yẹn ó máa mú kò sí bó ṣe lè rí bó tó bá jẹ́ pé ṣe náà wọ́n fi ṣe ìpele pé okay o first stage yìí o ká kọ́kọ́ tiẹ̀ rehabilitate ẹ̀ ká jẹ́ kí kinní yẹn kúrò lára ẹ̀ dáadáa bóyá chọ́ọ̀chì ẹni yẹn ló ń jẹ́ kó ń lọ kó máa mọ́nítọ̀ ẹ̀ kó máa rí bó ṣe ń ṣe kó máa rí bóyá tó bá quiet kó wò bó ṣe máa ṣe tó bá wà ní ipò quietness bóyá kò sọ̀rọ̀ kò ṣe kó máa wò bóyá ó ń wá kinní yẹn. àwọn doctors máa ń pe kinní yẹn ní withdrawal syndrome tó jẹ́ pé once tí kinní yẹn ò bá ti ṣẹlẹ̀ sí wọn ó máa ní bọ́n ṣe máa feel ó máa ní bọ́n ṣe máa wùwà but tí ò bá ti síbẹ̀ wọ́n á ti rí pé àwọn kékeré ti tán lára ẹni báyìí wá gbé the next step pé okay o kí ló fẹ́ máa ṣe ṣó fẹ́ máa tajà ni àbò fẹ́ máa bọ́ ẹ kàn lump gbogbo ẹ̀ kàn gbé gbogbo ẹ̀ lúgbẹ̀ ilé gbẹ̀ gbogbo ẹ̀ gbẹ̀ á wò pé ṣé bí kinní náà ṣe easy lélẹ́yìí kò sí bó ṣe lè rí ìyá tún sáré ronú pé change wà tóun lè sáré fi ṣe kinní tóun bá tún double up òun á tún ṣe kinní tóun bá fa kinní wọn ò lè mọ̀ òun á kàn sùn òun á kàn jí ni wọ́n máa fi ṣẹ́ mọ̀ irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ni bọ́ téèyàn ò bá ti ṣe bẹ́ẹ̀ tó kàn jùyàn ṣe ló dàbẹ́ ni pé mi ì mọ bí mo ṣe lè júwe kinní kó kàn mú yàn láti inú ẹ̀rẹ̀ báyìí kó máa sáré sọ sínú omi kó dẹ̀ jáde pẹ̀ kẹ wá believe pé bó ṣe ń jó yẹn di omi ló máa padà sí inú ẹ̀rẹ̀ yẹn ló máa tún padà sí kò sí bó ṣe lè rí àwò pé tóun bá tún padà síbẹ̀ wọ́n á tún jó òun padà sínú omi. àbúrò ló jẹ́ kó máa béèrè 5 million yẹn ni. bẹ́ẹ̀ ni owó yẹn easy nígbà tó ti ń kówó fún. àwọn tó ń ṣiṣẹ́ tó ń dáwó yẹn. ẹ ṣe làwọn feel pé bóyá wọn help ẹ but in the real sense of it wọn help ẹ. wọ́n tún dákún nǹkan tó ń ṣe ni. ṣé káwọn èèyàn á máa dáwó fẹ́ lómi àwọn èèyàn míì bọ̀ báyìí. kì í ṣe pé kó má dáwó fún but owó tó ń dá fún yẹn wọn ò ní kó lé lọ́wọ́ wọn ò ní sọ fún pé iye báyìí ṣé ló yẹ kó máa fi help ẹ nǹkan tí mo ṣe dárúkọ rehabilitation yìí ló yẹ kó máa fi help ẹ. tí wọn ò bá sọ iye tí wọ́n rí àwọn tó ń dáwó àwọn máa wò pé àwọn ń retí. nǹkan tí social media dẹ̀ dà nìyẹn nígbà jẹ́ pé tá a bá sin everybody ló gbọ́dọ̀ mọ ibi tá a sin sí ṣó ti yé yín eléyìí yàtọ̀ sí pé bóyá èèyàn fẹ́ ṣe àwọ̀rọ̀kù iṣẹ́ kan òyìn bí yàwúrú ju ẹ̀gùn ìyé yín ìyẹn yàtọ̀ sí tí owó yẹn bá wọlé ó máa ní àwọn kan tó mọ̀ pé àwòkè ẹni báyìí ta fẹ́ rìn ràn lọ́wọ́ àá ti rí àwọn owó tẹ̀ ń sẹ́ǹdọ̀ gbogbo ẹ̀ là ń kó jọ o nǹkan báyìí la fẹ́ fowó yẹn ṣe o ókè àti mú un lọ sí hospital o nǹkan tí hospital sọ fún wa rèé o owó tí hospital gbà àwọn tó ń fún wọn lówó ló yẹ kán mọ̀ kó sì tó kan gbogbo ara ayé ṣó ti yé ìgbà tí kinní yẹn bá dún náà tán ẹni tó ń ṣe nǹkan yẹn fún ló máa sọ pé ohun ribiribi làwọn ará bíi ṣe nínú ilé ayé mi nígbà tí mo wà lọ́spítù wọ́n ṣe ń sọ fáwọn èèyàn tó ń dáwó fún mi tó ń fi ń lọ sí hospital náà mi ṣe ẹni yẹn ló yẹ ìsìn báyìí kò lè rí nǹkan kan sọ because lójú ara ẹ̀ ní ìsìn wọ́n ń fìyà jẹ ni wọn ò jẹ́ kó ṣe nǹkan tó fẹ́ ṣe kò yé yín wọ́n á ní kíní kan gbà tó ti ń dáwó tó ti ń ṣe tó bá máa bá mi sọ̀rọ̀ nísìnyí kó fún mi 5 million because a ti believe pé owó yẹn easy ó wà lẹ̀ tó máa béèrè ní bó ṣe rí gangan nìyẹn. ó dà Oríyọmí Hamzat wá jáde lórí ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ sí lẹ́yìn ìgbà tó dá sí ọ̀rọ̀ yẹn láwọn ọ̀nà kan ọ̀rọ̀ tí wọ́n ń sọ sí yẹn àti ìgbésẹ̀ Oríyọmí Hamzat kí ló ń ṣe. nǹkan tèmi rí sí ni pé Hamzat Oríyọmí wọ́n fi tọ̀wọ̀tọ̀wọ̀ porúkọ wọn mi mọ̀ bóyá Alhaji ni wọ́n Alhaji Hamzat Oríyọmí so àwọn ọ̀nà iṣẹ́ wọn ìlànà iṣẹ́ wọn ọ̀tọ̀ ni ìlànà iṣẹ́ Àgbà Gabriel ọ̀tọ̀ ni
kò fi kankan jọra wọn rárá. ẹ ṣàlàyé. according to nǹkan tí mo gbọ́ pé pásítọ̀ ni Àgbàlá Gabriel ṣé ló yẹ kó máa ṣe nǹkan nílànà Ọlọ́run bó ṣe ń ṣe. ṣé lànà èṣù ló ń gbà ṣe. no because belief tèmi ni pé téèyàn bá jẹ́ pásítọ̀ tó bá fẹ́ help èèyàn kò ní ìdàtí polongo ẹ̀ síta ṣé ló yẹ kó fún ní ìtọ́jú tó péye tó bá máa wá kàn decide pé òun fẹ́ gbé síta pé àwọn èèyàn fẹ́ ràn lọ́wọ́ nǹkan kan kò yẹ kó dẹ̀ di nǹkan tó máa búyẹ́kẹ́ síta tó máa kàn ṣe gbàm síta bẹ́ẹ̀ yẹn. ṣé dẹ́n sọ ni pé kò yẹ kí Àgbàlá Gabriel máa ṣe fídíò ìrànlọ́wọ́ fáwọn èèyàn. mi believe náà. mo ní oṣù àmọ́ rówó tó fi ń ṣèrànlọ́wọ́. nǹkan tí mo ṣe ń sọ nìyẹn pé nǹkan tó ń ṣe ó yàtọ̀. pásítọ̀ tó bá fẹ́ ṣe ìtọ́jú fún ọmọ ìjọ nínú chọ́ọ̀chì ẹ̀ ló máa ti ṣe àfi tó bá fẹ́ polongo chọ́ọ̀chì ẹ̀ nìkan náà ló máa gbé fídíò pé chọ́ọ̀chì òun nǹkan tó ṣe rèé o nǹkan tó ṣe rèé o ṣó ti yé yín téèyàn bá fẹ́ help èèyàn as a church person tó jẹ́ pásítọ̀ ó máa ṣe nínú chọ́ọ̀chì ẹ̀ ni ó kẹ̀ ti gbé fídíò síta ó ti ní àyè ní báyìí ó ṣe gbá ìkíní kan nígbà tẹ́mi rí fídíò yẹn ń gbà yẹn èmi ò tiẹ̀ mọ̀ pé pásítọ̀ lẹ́ni náà mi ò tiẹ̀ mí kàn wò pé báwo lẹ́ni ṣe rí pé mo kàn wá sọ sínú ara mi pé well ìgbà tá bá dẹ̀ máa tún rí ẹni yìí ṣe náà máa sọ pé Jésù ti gba ọkàn ẹ̀ ó ti wà ókè ó ti ṣe nǹkan tẹ́mi expect ni èmi ò mọ̀ pé ó máa di búrẹ́kẹ́ báyìí and Alhaji Hamzat Oríyọmí nǹkan táwọn ń ṣe ọ̀tọ̀ ni bí activist làwọn bí ẹni tó ń ran aráàlú lọ́wọ́ tó bá rí nǹkan tí ò dáa kó tọ́ka sí pé eléyìí ò dáa o tá bá máa fà lé òfin lọ́wọ́ ká fà lé òfin lọ́wọ́ tó bá dẹ̀ jẹ́ pé àwọn nǹkan tó máa ní pé ókè o ó jẹ ẹni báyìí lówó sanwó ẹ̀ o àti gbé ẹ ságbàáyé o ṣó ti yé àwọn nǹkan tí bàbá wa ṣe ń gbà olóògbé Kọ́lá Ọláwuyì tó ń ṣe ń gbà yẹn nìyẹn so nǹkan kan wọn yẹn ó yàtọ̀tọ̀ so kọ́ wọ́n máa sọ pé wọ́n fi wọ́n wéra wọn pé bóyá ẹnìkan fẹ́ gàba lórí ẹnìkan èmi ò rí nǹkan tó wà nínú ẹ̀ tí màá yẹn sọ tó wrong mi ò rí nǹkan kan tó wá sọ pé ẹnìkan ran ẹnìkan lọ́wọ́ ẹnìkan ran ẹnìkan lọ́wọ́ kò sí nǹkan tó bá dé nígbà tí ì ṣe pé ó bu kò bu náà òun bó ṣe wà yẹn ó mú ó lóun fẹ́ ràn lọ́wọ́ at least bó bá ṣe sọ pé òun fẹ́ ràn lọ́wọ́ yẹn nísìn àwọn èèyàn máa believe pé ìrànlọ́wọ́ wà ní chọ́ọ̀chì yẹn wọ́n á máa tẹ̀lé wípé pásítọ̀ yẹn ọ̀hún ràn yàn lọ́wọ́ ó ń ṣe àtẹni tó fẹ́ ràn lọ́wọ́ àtẹni tó ń parọ́ àti ràn lọ́wọ́ ìwì gbogbo wọn á lọ síbẹ̀. àwọn tó dẹ̀ ní ìṣòro tó jẹ́ pé ẹni báyìí o ẹ gbà mí o ó fẹ́ cheat mi o ó fẹ́ yàn mí jẹ ó fẹ́ ṣe ọ̀dọ̀ Hamzat ni wọ́n lọ kò yé so ìyàtọ̀ wà ó yàtọ̀ gidi ló wà so pé ẹnìkan ṣe competition ẹnìkan ṣe competition mi rí sí in fact ìgbà tí mo rí fídíò tí Alhaji tán ń sọ̀rọ̀ yẹn ẹ ti rí pé bó ṣe ń sọ̀rọ̀ yẹn ń sọ bí ìgbà tí èmi ṣá like mi ì tiẹ̀ rí yẹn rò competition lọ́hùn sí gbogbo nǹkan tójú òun ti rí lòun máa wá sọ pé ọmọ kan lòun fẹ́ máa bá ṣe competition and bẹ́ẹ̀mi dẹ̀ ṣe ń wo yẹn mo dẹ̀ believe pé mo nígbàgbọ́ pé wọn kì í ṣe ṣàwáwù àti wọn kì í ṣe ẹgbẹ́ tani àti tani ìyẹn Alhaji àti alàgbà mo fẹ́ lè sọ pé wọn kì í bẹ́ẹ̀ ni àbí nídìí iṣẹ́ ní ọjọ́ orí àti nídìí iṣẹ́ according to nǹkan tí Alhaji yẹn ń sọ aláwọn ti lọ sẹ́wọ̀n kò easy ó lè má jẹ́ wọ́n látara pọ́n ràn yẹn lọ́wọ́ náà ni. ó lè má jẹ́ wọ́n oṣù mẹ́ta even oṣù mẹ́ta yẹn gan ara ẹ̀ náà ni. ó lágbára gan. so wọ́n fi ibì kankan jọra wọn èmi ò rí nǹkan kan tó wrong nínú ẹ̀ mi ò rí nǹkan kan tó ṣe tó wrong o because gbogbo nǹkan tó ń ṣe kí gbogbo ẹ̀ lè dáa ni. ó dà àwọn tó wá ń bú Oríyọmí Hamzat kí wàá ní tiwọn bẹ̀ kí ni tẹ́ ẹ fẹ́ sọ lórí ẹ̀. ìyẹn a lè fẹ́ yẹn kù social media la pè. ṣé n tán sọ yẹn ṣé kò dáa ni àbí ó dáa. ẹ ṣe mọ̀ pé oníkálukú ló ní èròǹgbà tiẹ̀ bí èrò ẹ̀ bó ṣe máa ń ronú ìrònú wa yàtọ̀tọ̀ ẹlòmíì lè wò pé torí pé òun jẹ́ fan ẹnìkejì ẹ má bí pé kóun lè
pé ẹ̀yin ẹni máa gbèsè. Àwọn fáǹsì Alhaji náà ní irọ́ o kò possible àwọn náà ẹ̀yin wọn náà máa gbèsè. Social media ni. Fan ta wá lẹ́yìn. Èmi ò jẹ́ fan anybody o, but èmi máa ń wo Hamzat, Alhaji Hamzat ju mi gbọ́dọ̀ parọ́ o, mi mẹ́ni jà lágbà Gabriel. ẹ máa Àgbàlá Gabriel. Mi máa Àgbàlá Gabriel, mo kàn máa ń gbọ́ ni. Ṣé torí pé wàá mọ Oríyọmí Hamzat ló jẹ́ kẹ́ máa. Irọ́ o, mi gbè sẹ́yìn wọn o. Ìyẹn ni mo ṣe ń sọ pé oníkálukú ní èrò tiẹ̀ o. Èmi kàn feel pé nǹkan tó ṣe tán ṣe yẹn kò really bad to me. Ní èmi ò fúnra èmi ò èmi kàn wò pé oníkálukú ń sọ tiẹ̀ pé kó ba lè dá. At least ọ̀rọ̀ ẹnìkan ṣáà ni wọ́n ń sọ. Ọ̀rọ̀ Muyideen yẹn náà ni wọ́n ń sọ. Kó ba lè dá fún náà ni. Tí ìbá ń ṣe pé ó lè dá fún ni ṣe ló yẹ kó kàn sọ f'Àgbàlá Gabriel pé ìwọ náà ò dẹ̀ yẹgi ń díẹ̀. Ṣèbí ìwọ ló ràn lọ́wọ́. Ìbí ìwọ ló gbé dìde. Yẹgi ń díẹ̀. Nǹkan táwọn èèyàn fẹ́ káwọn èèyàn tó sọ nìyẹn. Tí ò dẹ̀ sọ tó dẹ̀ wò pé oore lẹ́yìn méjèèjì jọ ṣe fúnra yín. Because nípa ara pé o help Muyideen yẹn làwọn kan náà tún fi mọ̀ ẹ́ sí. Àbí nǹkan tó sọ gan yẹn. Ìwọ tó dẹ̀ help Muyideen náà ó ní nǹkan tí o ṣe táwọn èèyàn dẹ̀ rí pé o help ẹ̀ tó dẹ̀ ti ara ẹ̀ tó fi níyàwó. Gbogbo nǹkan dẹ̀ ń lọ. Ọlọ́run ṣá ràn wá lọ́wọ́ social media ìṣá. Ó dà ìyẹn bẹ́ẹ̀ ó dà nípa oore ṣíṣe torí mo gbá gbólóhùn kan mú nínú ọ̀rọ̀ yín nípa ọ̀rọ̀ oore nípa oore ṣíṣe ó dà irú oore wo gan-an wá ló yẹ kéèyàn ṣe irú èwo ni ò yẹ kéèyàn ṣe báyìí. Ọlọ́run má jẹ́ ká ṣe oore ṣe ni. Àmín. Ní ṣe oore ṣe o. Àmín. Èmi kàn wò pé tó bá jẹ́ pé èèyàn jẹ́ èèyàn Ọlọ́run ní tòótọ́ àwọn oore kan máa ń wà tó jẹ́ pé ẹ̀mí Ọlọ́run ló máa ń darí èèyàn láti ṣe. Oore tí ẹ̀mí Ọlọ́run bá ti darí èèyàn láti ṣe kéèyàn má ṣe. Téèyàn bá tiẹ̀ máa ṣe ó kàn ṣe díẹ̀ kó dẹ̀ kúrò bẹ́ẹ̀. Ó má ṣe ìní tó máa ṣe tó máa fẹ́ lóṣòótì tó máa dẹ̀ máa garùn pé kí ló dẹ̀ ń ṣẹlẹ̀ ń sìn. Oore wọ́n máa ń pe oore kan ní ṣé oore ẹ̀dẹ̀ náà ń pè. Téèyàn máa ṣe tó máa garùn tó bá máa ṣe oore kó tú okùn lọ́rùn ẹni kó dẹ̀ sílẹ̀ kó máa lọ. Ìgbà tó bá dẹ̀ máa yá ẹni yẹn fúnra ẹ̀ ló máa sọ létà pé ó ti ṣoore fún mi rí o ṣùgbọ́n àìbìkítà mi ni mo fi bàjẹ́. Ẹlòmíà dẹ̀ sọ pé ẹni yẹn ṣoore fún mi rí lóòótọ́ o ó ṣoore fún mi gan-an mo dẹ̀ dúpẹ́ òun ló sìn mí dé ibi tí mo dé yìí. Àwọn yẹn wà. Ṣé mọ̀ oníkálùkù ti ní ìrírí oríṣiríṣi. Irú èmi yìí nísìn mo ti ní ìrírí oríṣiríṣi tó jẹ́ pé oore tí n bá máa ṣe. ATJ Textiles ló túbọ̀ ń jẹ́ kí ojú wa tàn sí aṣọ àdìrẹ ilẹ̀ wa. First National Àdìrẹ Festival tó wáyé kọjá ló túbọ̀ sọ ní jí láti máa túbọ̀ gbárùkù ti aṣọ àdìrẹ wa àti láti mọ ojúlówó yàtọ̀ sí ayédèrú. Ní báyìí gbogbo ẹ̀yin ará ilẹ̀ yìí àtòkè òkun tí ẹ ti ń pè fún ríra aṣọ àdìrẹ yín ATJ Textiles Àṣàní àti Àdùkẹ́ Foundation ṣetán láti máa kó ojúlówó ránṣẹ́ lówó tí kò wọ́n jù. Ẹ̀yin náà ẹ wo bàtà báàgì agbádá súùtì dúfè beddings wedding gown bangles cotton táì ọrùn àtàwọn ohun àrà míì tí wọ́n fi aṣọ àdìrẹ ṣe. Ẹ tètè ra tiyín lónìí. Bí ẹ bá sì tún fẹ́ ní rírán kí wọ́n tó kó ránṣẹ́ síbikíbi lágbàáyé ó rọrùn jù. ATJ Textiles wà ní nọ́mbà 8 Olúfẹ́mi Èsúrú Oṣó Street Ṣódùbí Oníkólóbó Abẹ́òkúta Ogun State Nigeria. Ẹ̀wẹ̀ ètò ìdánilẹ́kọ̀ọ́ fún individual corporate àti group wà. Youth and Women Empowerment náà kò gbẹ́yìn ní Àṣàní àti Àdùkẹ́ Foundation. Ẹ pè sórí 0803-472-0409 tàbí 0703-897-7028 lórí Instagram àti Facebook ẹ tẹ ATJ Textiles aṣọ àdìrẹ ilẹ̀ wa tiwantiwa ni. tí kò ní fi mí lọ́kàn balẹ̀ tí ò ní jẹ́ kí n nífọ̀kànbalẹ̀ mi ò ń ṣe. ṣóre tí ìfihàn lọ́kàn balẹ̀ wa. wà o. oore tí àpẹẹrẹ. bẹ́ẹ̀ ni àwọn oore kan wà tó jẹ́ pé téèyàn máa ṣe tó jẹ́ pé ṣe ló dẹ̀ máa dìbì mọ́yàn lọ́wọ́. Bíi pé kéèyàn wó èèyàn ṣùnṣùn kó wò pé ẹni yìí kì í ṣe pé ó ní púpọ̀ o kì í ṣe pé bóyá ó béèrè but èèyàn kàn wò pé jẹ́ kí n kàn ṣe fún un kó má dàbẹ́ ni pé olúwẹ̀ kàn ń wò ó kì í ṣe pé ẹnìyẹn wá báyàn èèyàn ló kàn rò nínú ara ẹ̀ pé ẹni yìí ó dẹ̀ máa need help èèyàn dẹ̀ ṣoore yẹn at the end of the day ìgbà tó bá ṣoore yẹn fún ẹni
ẹni yẹn á wá lọ bá ẹlòmíì á máa ní ṣòro bóun nídìí orí ẹ̀ ni òun ò ṣáà nídìí orí ẹ̀ ó dẹ̀ lè jẹ́ lára àwọn aṣọ tó fún un ló wọ̀ o àwọn èèyàn ló tún máa sọ pé ṣùgbọ́n ó fún ẹ láṣọ yẹn ṣóun béèrè lọ́wọ́ ẹ̀ ni ìyẹn ni mo ṣe máa ń sọ pé àwọn oore kan wà tó yẹ kéèyàn máa ṣe tó yẹ kéèyàn jẹ́ kí ẹ̀mí Ọlọ́run kó darí èèyàn báyìí pé ṣe nǹkan báyìí fún ẹni báyìí ní iye báyìí bóyá 100 naira ló fẹ́ fún fi 1000 ìyẹn àwọn ẹ̀mí kan àwọn ẹ̀mí Ọlọ́run dáadáa kan máa ń báyàn sọ̀rọ̀ ńgbà mí pé ṣe báyìí tó lù ẹ́ dẹ̀ máa ṣe but àwọn èrò míì tó máa pààyàn lára wọ́n yọ̀ǹda. ó dà àwọn èèyàn níbi tọ́rọ̀ dé kéèyàn má máa ṣe oore kó má máa gbé social media mọ́ ṣé ẹ dẹ̀ rò pé àmọ̀ràn yẹn dà láti tẹ̀. bóyá ó lójú ṣá ó lójú àwọn àmọ̀ràn tó dáa ni tó yẹ kéèyàn tẹ̀lé tí ò dẹ̀ yẹ kéèyàn tún tẹ̀lé. Chicago. Because irú iṣẹ́ tẹ̀yìn ń ṣe yìí nìsín téèyàn bá fẹ́ ṣoore fúnyàn bóyá ẹgbẹ́ nìkan wá sórí ètò nìsín tó nídìí ìrànlọ́wọ́ tẹ̀dẹ̀ mọ́ pé òun fúnra rẹ̀ ló sọ lójú prógráàmù yín táwọn èèyàn dẹ̀ fẹ́ láti ṣèrànlọ́wọ́ fún àwọn owó yẹn bó bá ṣe ń wọlé á máa dáa kẹ́ ẹ máa jù sí social media lórí prógráàmù yín. irú ẹni yẹn tó bá béèrè owó yẹn bẹ́ẹ̀ yẹn àkáǹtì ta ni kan fi ilẹ̀ ṣé tèmi ni. tí ẹni yẹn náà máa fi sílẹ̀. ẹni tó béèrè. àfi tí ẹni tó bá fẹ́ sẹ́ǹdì owó yẹn bá sọ wípé rárá o ọ̀dọ̀ yín gan-an lèmi fẹ́ sẹ́ǹdì owó sí ẹ̀yin lè máa bá mi fi owó yẹn jíṣẹ́ nígbà tẹ́yin bá máa wá ṣe atọ́nà owó yẹn tẹ́yin fẹ́ sọ fáwọn èèyàn ẹ̀yin á wá sọ pé lágbájá báyìí tá a forúkọ bò láṣìírí tán dẹ̀ ní ká má fi account number wọn sílẹ̀ àwọn náà sẹ́ǹdì iye báyìí ni wọ́n sẹ́ǹdì láti ìlú báyìí ni wọ́n ti sẹ́ǹdì ẹ̀ wọ́n dẹ̀ ní ká fún yín ní iye báyìí àwọn kan like anonymity yẹn tí mo nǹkan tó ń pe Yorùbá yẹn má bínú pé àwọn ò fẹ́ kí àwọn èèyàn mọ̀ àwọn míì kéde wà tó jẹ́ pé wọ́n fẹ́ afẹ́fẹ́ yẹyẹ yẹn wọ́n fẹ́ pé ẹ gbé wa sí gbangba ẹ jẹ́ ká mọ̀ yẹn ní báyìí ó dẹ̀ lè jẹ́ bí group tó jẹ́ pé àwọn kan bóyá bí àpẹẹrẹ nísìn àwọn association kan àwọn ẹgbẹ́ kan wọ́n lè kóra wọn jọ kán sọ pé àwọn kọ̀ọ̀kan àwọn fẹ́ dáwó bẹ́ẹ̀ ṣe sọ yẹn accountability tí a bá mú 100,000 wá tí B tó mú 200,000 wá tí D tó mú 20,000 wá ṣe mọ̀ pé yẹn ti di 320,000 nígbà tẹ́ bá kó 320,000 tẹ́ ẹ kó fẹ́ nìyẹn tí àwọn ẹgbẹ́ yẹn wá ń wò àwọn tó kù máa ń wò pé ẹ̀yin mẹ́ta lẹ dá 320 wọn ò ní lè sọ pé ẹnìkan 20,000 ló dá ó dẹ̀ máa dá kí àyànnà yẹn wà iye báyìí lẹni báyìí ṣe àwọn. tó bá jẹ́ àwọn bíi mẹ́wàá ló dá 100,000 àwọn bíi méjì 200 àwọn kan tó yòókù wọn ṣàmì ìtìmọ́ra ṣùgbọ́n ṣé ó máa lè sọ pé èèyàn mẹ́wàá ló sẹ́ndí 100,000 o báwo làwọn ó ṣe mọ̀. bẹ́ẹ̀ni irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn mo mọ̀ pé àwọn ẹgbẹ́ kan máa ń wà tó jẹ́ pé ìfọwọ́sowọ́pọ̀ wà láàrin ẹ kàn jẹ́ ká dá 100,000 ká sẹ́ndì lórúkọ ẹgbẹ́ àwọn kan wà bẹ́ẹ̀ tí ò bá wá sí ìfọwọ́sowọ́pọ̀ làwọn kan máa ní kẹ́ ẹ yànnàná ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan A 20,000 B 100,000 D 40,000 ìyẹn bẹ́ẹ̀ ìyẹn lẹ máa rí tán máa tó tán máa ní ẹni àwọn báyìí ló sẹ́ndì owó orúkọ lágbájá báyìí ló fi owó ránṣẹ́ ẹni báyìí ló fowó ránṣẹ́ so ó máa ń pé lóríṣiríṣi bẹ́ẹ̀ ó dáa kò dẹ̀ tún dáa. tọ ẹ fáwọn èèyàn lámọ̀ràn àwọn èèyàn dá yín. wẹ́ àmọ̀ràn tèmi máa fáwọn èèyàn ni pé nǹkan tí nǹkan téèyàn bá ń ṣe láyé wọ́n ní bíṣu ẹni bàtà ẹni máa ń fọwọ́ bo ni and téèyàn bá dẹ̀ tún máa ṣe nǹkan kó máa gbìyànjú láti máa bò lẹ́ẹ̀kọ̀ọ̀kan kì í ṣe gbogbo aṣọ náà là ń sá lóòrùn kì í ṣe gbogbo nǹkan náà lèèyàn máa ń tú síta gbangba ẹni bá máa ṣe oore náà kó ṣọ́ oore tó máa ṣe Ọlọ́run á wà pẹ̀lú wa. àmín. tó ẹ ṣeun ẹ bá a dárúkọ yín fáwọn tó wù. orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Adéọlá Adébáyọ̀. tó ẹ ṣeun o Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi kí lè ro ti yín ẹ já lọ sí comment section kẹ́ẹ̀dẹ̀ tún share ẹ̀ fáwọn ẹlòmíì ẹ máa wò ó lóní bẹ̀m̀bẹ̀ yẹ́kẹ́.
ya gẹ́ngẹ́. Ṣòkòtò tí ń ṣiṣẹ́ àrán oko ní ń gbé. Kọ́dákọ́dá ìpalámọ̀là oko. Kí lalákọ̀wé ń ṣe ní kóòtù ọdẹ wò. Máa yọwọ́ lọ́rọ̀ mi. Bàbá máa yọwọ́ lọ́rọ̀ mi. Bàbá máa yọwọ́ lọ́rọ̀ mi. Bàbá máa yọwọ́ lọ́rọ̀ mi. Dàkún máa yọwọ́ rẹ lọ́rọ̀ mi. Bàbá máa yọwọ́ lọ́rọ̀ mi. Dàkún máa yọwọ́ rẹ lọ́rọ̀ mi. Bàbá máa yọwọ́ lọ́rọ̀ mi. Ẹni. Bembeyeke TV ìkànnì ìlóyìn ládùn jù ó gbafẹ́ ó gbàyè òun ni ẹ máa wò. Bembeyeke TV ìkànnì ìlóyìn ládùn jù ó gbafẹ́ ó gbàyè òun ni ẹ máa wò. Àwọn ètò tó mọ́gbọ́n wá lóríṣiríṣi ń bẹ níbí. Ojúlówó ìròyìn ẹ̀gbọ́n tiwa ní í ṣe torí ẹyẹ bí ọ̀gìn òsì kìnìún lọ bá ẹran. Ojúlówó ìsọfúnni ló mú wa dá wọn yọ. Bembeyeke TV ìkànnì ìlóyìn ládùn jù ó gbafẹ́ ó gbàyè òun ni ẹ máa wò. Support lọ Bembeyeke TV lẹ́tí máa rí bẹ́bẹ́ ìkànnì ìlóyìn ládùn jù Daniel Salomon ló mú mi gbàyè òun ni ẹ máa wò.